gbajúgbajà olórin fújì ni tó tún jẹ́ ọ̀gá ńlá fújì ìyẹn Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder. Ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ èyí tí wọ́n ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára nípa ẹ̀ lórí bí wọ́n ṣe ní ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò olówó ńlá èyí tí yóò lé ní 100 mílíọ̀nù náírà ìyẹn 100 million naira tí Pasuma sì ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ kò rí bí àwọn èèyàn ṣe ń sọ àti bá ṣe ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára nítorí pé òun ò ra mọ́tò kankan o, ṣùgbọ́n tó ní òun dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń gbé ìròyìn náà kiri nítorí pé nǹkan rẹ̀ ni wọ́n rorò òun. Bí ẹ kò bá gbàgbé, lọ́sẹ̀ méjì sẹ́yìn ìyẹn ọ̀sẹ̀ kan sẹ́yìn tí í ṣe ọjọ́ 18 oṣù kejìlá tá a wà yìí èyí táwọn olóyìnbó ń pè ní 18th December 2024 ó ní Pasuma ló ṣayẹyẹ 40 ọdún tó ti ń kọrin èyí tó pè ní 40 years on stage nínú gbọ̀ngàn ayẹyẹ Bamura Event Hall tó wà nínú ilé ìtura Sheraton Hotel lágbègbè Maryland sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ olórin fújì àwọn èèyàn láwùjọ àwọn gbajúmọ̀ òṣèré lóríṣiríṣi ni wọ́n gbà níbi ayẹyẹ náà láti yẹ Pasuma sí. Yàtọ̀ sí pé Pasuma àwọn èèyàn fún ní ẹ̀bùn owó àti oríṣiríṣi ní ọjọ́ náà kò ju ọjọ́ kejì sí ọjọ́ kẹta tí ó ṣayẹyẹ náà ẹni ariwo mà sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n ní ọmọ ìyàwó ànábì gẹ́gẹ́ bá ṣe máa ń pè Pasuma ó ti ra mọ́tò olówó iyebíye lẹ́yìn tó ṣe ayẹyẹ 40 ọdún ẹ̀ tó sì jẹ́ pé ní gbogbo orí ẹ̀rọ ayélujára iná ti ń gbé ìròyìn náà kiri tí àwọn èèyàn tó ń gbé àwòrán Pasuma sí mọ́tò tó jẹ́ aláwọ̀ dúdú náà nínú jíìpù tí wọ́n ń gbé sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sì ń kí kú oríire pé lẹ́yìn tó ṣe ayẹyẹ 40 ọdún tó ti ń kọrin nǹkan ńlá nǹkan rẹ̀ ló wọlé tẹ̀lé pẹ̀lú bó ṣe ra mọ́tò olówó iyebíye náà. Láti ìgbà tí wọ́n ti wá ń gbé ọ̀rọ̀ náà kiri tó ń gbé mọ́tò ìkiri Pasuma fún rẹ̀ kò bá sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta ìyẹn ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí Pasuma lọ kọrin kan ni ó máa fèsì lórí mọ́tò tó ń gbé kiri náà. Nínú ọ̀rọ̀ tí Pasuma sọ pẹ̀lú ètò fi orin kọ ni ló ti jẹ́ kó di mọ̀ pé òun kọ́ lòun ní mọ́tò tí wọ́n ń gbé kiri o, ó lóun ò tí ì ra mọ́tò kankan bí ebi pé àwọn èèyàn kí òun kú oríire ọ̀rọ̀ mọ́tò. Pasuma wá jẹ́ kó di mọ̀ pé nǹkan rí ń làwọn tó ń gbé mọ́tò àti àwòrán òun sẹ́gbẹ̀ẹ́ náà iná rorò òun, ṣùgbọ́n ó ní gẹ́gẹ́ bí ẹni tí kì í gbé ìgbé ayé èké tí olóyìnbó ń pè ní fake life ó ló ṣe pàtàkì kóun jẹ́ kí ó gba àwọn tó ń mọ̀ pé òun kọ́ lòun ní mọ́tò, ṣùgbọ́n ó wá jẹ́ kó di mọ̀ pé àdúrà tó ń gbà ní pé bí yóò bá fi di ọdún 2025 tí ó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ yìí òun yóò ra irú mọ́tò ńlá náà tó sì ní káwọn èèyàn kí wọ́n máa fi àdúrà kan máa fi ràn òun lọ́wọ́.